أنا المركزي أنا الأدبي أنا المركزي أنا الأدبي أنا المركزي أنا الأدبي منهاجنا مثل در وقد بدا للعيان منهاجنا مثل عقد زين لكل الحسان أنا المركزي أنا الأدبي أنا المركزي أنا الأدبي سبحانك الله ذا الجلال أحسن بمن هو ذو الكمال إنه في إبليس كل شيء هو من مقال أنا المركزي أنا الأدبي أنا المركزي أنا الأدبي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد وسلم وعلى آل سيدنا محمد وسلم gbogbo wa jẹ́ kí a panupọ̀ kí a sọ wípé amina amina nílùú Ìlọrin tí ń jẹ́ Madinatul Ilmi wal Irfan tàbí tí ń jẹ́ Qiblatul Ilmi wal Ulum ìjókòó àṣẹrù ìjókòó báyìí kò tó àwọn àfáà lọrin mọ́ ni wọ́n fi wá fi àwọn àkókò wá sírọ̀lẹ́ níjọ́ ìjókòó ẹ̀rù ìgbà tí bẹ́ẹ̀ nìyẹn wọ́n sọ wọn lọ́wọ́ kọ́kọ́ jẹun díẹ̀ wọ́n di after 4 precisely mubasharatan alalhal àfa oníwàásí ọ̀wà wá wọ́n ṣe bẹ́ẹ̀ sídìí àwọn àfa wọ́n ṣe bẹ́ẹ̀ sídìí anybody ẹni tí bá ń ṣiṣẹ́ mi tí ì ṣàfà wọ́n bá sọmọ rẹ̀ ló kọ́ láàárọ̀ àwa tí ó bá ṣàdúrà tí ó ṣe wá sí yóò ṣe ìṣẹ́jú mẹ́wàá gbẹmọ̀ lọ́lé àwọn ìṣẹ́jú mẹ́wàá ò tó wa níta bàbá ìmáàmù tuntun yìí akárí. nígbà báfà bá ń ṣèkó ma kò tó wa. ìkómọta láàfà máa yàtọ̀ sẹ́ni tí ń ṣe bábà. àbótó ni kò tó wa. bàbá ṣe ìkómọ bàbá wa ìmáàmù rí akárí ó yẹ ká farabalẹ̀ kódà kò sí tó burú báwọn èèyàn bá jẹun tán káwọn oníwàásí ó tó bẹ̀rẹ̀ lẹ́yìn alásàrì. barista wọ́n gbìyànjú wọ́n rápìdì àwọn àkókò yẹn àmọ́ ala kulli hal máa yẹ fúnà ẹ try láti manage time yìí kò tó wá ẹni àwọn àfihàn ní gbowó kan sáà ní tọrọ àlùbáríkà bàbá tọrọ rẹ ní ẹnikẹ́ni àtọrọ rẹ ní àfa kódà kọ́mọ ọmọ gbọ́ àtọ̀tọrọ rẹ bí kọ́mọ wa gbẹlẹ́wọ́ kó di gbajúmọ̀ àtọ̀tọrọ rẹ bí àgbọ̀wọ́ mọ́ṣáláṣí àbí ètò ìfipalẹ̀ kan yìí pẹ̀lú kí gbogbo àfa àwọ̀ òpin ìyẹn ti dènà jù yìí a bá pa lórí kọ̀ọ̀kan orígun prógrámù kọ̀ọ̀kan náà láàpẹ̀ ní àrí báwo a ṣe gbogbo ẹ̀ látòkè délẹ̀ ṣùgbọ́n mo kí bàbá wa imam
Bàmùdírì wọn làwọn kí bàbá wa yìí náà. Orí akárí lónìí. Tọ́wọ̀n wọ́tẹ́rà. Àbí wọ́n wá kí àwọn àrùwá àwọn ẹ̀mí tí wọ́n ṣiṣẹ́ kù fún yín. Mo kí àwọn bàbá náà. Bàbá wa àgbà. Àṣeyìkù Al-Imam Al-Allama Abdulsalam. Bàbá wa ìmáàmù àgbà eré akárí lókè lọ́rùn. Mo kí wọn, mo kí ẹ̀mí wọn. Mo kí bàbá wa Àṣeyìkù Jalaluddin. Bàbá jẹ́ Àṣeyìkù Muhammad Al-Jami'i Jalaluddin. Mo fi tiwọn kí àbá àṣàyùtì mo sì fi àbá àṣàyùtì náà kí wọn tí wọ́n ń jẹ́ Jalaluddin Sayuti. Àwọn àti òṣìṣẹ́ púpọ̀ pẹ̀lú tẹ̀síwáànù ilé tí wọ́n ń fà jáde. Níjọ́ ọ̀dá àwọn àwa ṣiṣẹ́ pẹ̀lú tẹ̀síwáànù ilé inú ilé náà orí ìtẹ́ ẹni ni wọ́n jù sí. Ṣé Jalalu ló fà jáde? Wọ́n pàdé ṣé Ahmadu Sawi làwọn méjèèjì wá papọ̀ ní ilé pé bí mo ti ń rí ọ. Síbẹ̀ náà ni wọ́n náà rí mi àwọn méjèèjì wá papọ̀ wọ́n ṣe tafsir tí wọ́n ń pè ní tafsiru Jalalani. Àbí ìdá máa ń ké ńlẹ̀ kéwù tó pé ó ti parí tafsiri àbí. Àbá Sayuti ó ṣe tiẹ̀ àwọn olùgáàtì ló lò olùlógà kódà ó débi àlùfíà bínú Málíkì wọ́n bí ṣe tafsiri tiẹ̀. Ṣé wàá Amadu Sawi òun pìtà ní àwọn èjì wàá jẹ papọ̀ wọ́n ní ẹ máa tọ́. Àwọn méjì gbàṣẹ́ pọ̀ wọ́n ní ẹ máa tọ́. Níjọ́ àwọn àfáà ìṣọ̀tà ara wọn ọ̀rẹ́ làwọn àfáà máa ṣe. Èyí ọ̀kan lòun ibi àti fàṣásì àwọn méjèèjì náà pa wọ́n pa mọ́díù pọ̀. Ó ní Khalila Yahuda àbí nínú mọ́ àṣọ́bì wàhánzìlà. Khalila Yahuda nínú mọ́ àṣọ́bì wàhánzìlà. Òun àṣìlò fi ṣéun òun àṣìlò kì í ṣéun táwọn afáà méjèèjì fi máa gba ọrẹ. Khalila Yahuda nínú mọ́ àṣọ́bì wàhánzìlà. Wàlá tàrúdìyà ànìkà yìí mutahawwala. Àwọn aláṣàlájú bá ti bẹ́yẹ̀ wọ́n fún ọ lówó. Ìwọ́n àkọ́kọ́ àwọn òun fún. Akérè bí Muhammad sallala Muhammad Allahumma ya rabbi sallala Muhammadu sayyidi saadati nabiyyi Muhammad. Àsàlátù rí akárí ló ṣẹ̀ṣẹ̀. Kú àfẹ́ ọ̀ká rẹ̀ àfẹ́. Níwájú ìta bàbá ìmáàmù rí akárí. Àbá àwọn pàṣẹ pọ̀ ń jọ. Ọlọ́lá kí bàbá wa ìmáàmù tòní. Wọ́n ká bàbá ìmáàmù àkọ́kọ́. Wọ́n ká bàbá ìmáàmù kejì. Ẹ̀yin ni ìmáàmù kẹta. Ẹ̀yin ni ìmáàmù kẹta. Bọ́wọ̀n. Wọ́kàrà. Nọ́mbà 3 ní. Àbí? Ayé ìdùbá yìí náà lọ. Àti ẹ̀. Wọ́n bá ti lò díẹ̀ à ń kó ń bẹ́ẹ̀ náà nù. Àti hàn. Nọ́mbà 3. Nọ́mbà 3. 7 lẹ́nu ní òun. Mo kí ọ̀tọ̀ ni al-farqu bayna al-baraka wa as-sa'ada lakilayhima wahida. Àwọn àgbọ̀lẹ̀. Layhima wahida. Lakilayhima wahida. Bil wahid. Àlùbáríkà oríire ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ní méjèèjì ọjọ́ra wọn. Méjèèjì ọjọ́ra wọn. Yọ̀wọ́ alẹ̀ gbọ́n ẹ máa sá. Àlùbáríkà tó ríire méjèèjì ò papọ̀. Lọ́wọ́ gbọ́n. Èwo wá lẹ̀ gbọ́n. Àgbáyé àtọ̀run bó la ti lo àlùbáríkà bó la ti lo oríire. Èwo lẹ̀ gbọ́n ó ti kẹ́ ìmọ̀ gbọ́n báwọn. Àtàyé àtọ̀run bó la ti sàlùbáríkà ìwo lóríire èwo gan lẹ̀ gbọ́n bó la ti lò. Bó la ti lò. Ẹ̀yà kùn ọ̀la. Gbogbo ń tẹ́ ìpè lálùbáríkà láyé
ayé náà láti wọ́n ilé àlùbáríkà nù sáré wọ́n ilé abájá ti ilé àlùbáríkà jù ẹnu ọgbọ̀n aṣọ ẹ fi sí bọ́bá ṣiṣẹ́ ẹjọ́ ẹni lọ. Allahu Akbar. bọ́bá ti fi aṣọ kan ṣe ó ti. lágbàdo tálíkà ìka láyé àtọ̀run aṣọ mélòó là á fi ṣe ẹyọ kan. وإن بنى بخير طاب مسكنها وإن بنى بشر خاب بانيها. kí wàá ni wọ́n ń pè lórí ire ó kọ téèyàn méjì òkú láyé bọ̀rọ̀ ni wọ́n ń pè lórí ire. àwa délé ń tọ̀ kò ní gá kò láwo Jésù sẹ́yìn ọ̀tún rẹ̀ àbí Jésù Kristi àbí ẹ̀rí àtòlọ́ba àyanu tẹ́ bá rí àkọlé rẹ̀ nínú dictionary àwọn modern ní tí wọ́n sọ fún yín pé the Lord the perfect man on earth asat den ní tí wọ́n sọ fún yín the perfect man on earth asat den not now quoted. Tẹ́lẹ̀ kan Jésù ní ìṣẹ̀lẹ̀ ẹ dábàá náà bàbá mi náà àti ní ẹtì ní lẹ́yìn wọ́n gbọ́ àwọn anabi Ọlọ́run tẹ́ lára rí òsì lẹ́yìn anabi Ibrahim fẹ́yìn tẹ́ bá wà nílé tẹ́ ẹ̀ ń ṣàdúrà ẹ̀rọ anabi Ibrahim nìkan kí anabi Ibrahim ọjọ́ ojú sí ẹni tó kù tẹ́ ẹ̀rí nínú ayé àtọ̀run la anabi Muhammad ẹni kọ́ ọgbọ́dọ̀ ní Jésù àṣẹ Jésù kú ni òkú náà wọn ló kú ó dín ìgbé irọ́ pátá tí bẹ́ẹ̀bì kankan sọ bẹ́ẹ̀. síbẹ̀síbẹ̀ àlùbáríkà rẹ̀ ń káàkiri ayé ń káàkiri ọ̀run kí lànà bí Ìsá ní kò lásán méjì ànábì Ìsá wọ bàtà yìí tó fi lu ayé rẹ̀ tán bẹ́ẹ̀ 39 or approach 40 or approach 40 gẹ́gẹ́rẹ́ to 40. àrí ọwọ́ bàtà láti jọ wọn ti bí kò ní níwájú ìyá rẹ̀ rí ẹ̀yìn ìyá rẹ̀ ní tí máa rìn kò ní bàbá débi tí ó jogún bàbá. aṣọ rẹ̀ sì tó nǹkan. aṣọ kan ló ní aṣọ tó nǹkan kọ́ aṣọ yọ kan aṣọ tó sì ní ọ̀hún awọ ni awọ jíìdù ó sì mú okùn ẹyọ kan ó fi sọ lẹ́gbẹ̀ẹ́ báyìí nítorí bí ìgbà tí alálàájì bá ń pa kájà bẹ́ẹ̀ lànàbì Ìsá ọmọ síbẹ̀síbẹ̀ náà olórí ẹni láyé àti lọ́run kí ló dé káwọn olówó ọmọ fojú wa àwọn tálíkà pé wọn ò dé èèyàn ariwo tí ń bẹ lẹ́yìn tálíkà ní pa náà ariwo wọn ní ariwo ayọ̀ ọmọ sọ́ńbí gbogbo ẹni olówó láyé pátá wọn pariwo àmọ́ níbi wọn ti pa láàrin ara wọn ṣùgbọ́n ariwo ayọ̀ tálíkà ní ijó àwọn ni wọ́n pa yẹn wá fojú rí náà ẹ̀gbọ́n gbà tó lọ́wọ́ bá kẹ́kẹ́ ẹ̀ mọ́ tálíkà náà ní gbólówó ọ̀tán ẹ sọ fún mi olówó kan jáde kọ́ sọ fún mi pé bàbá tó bí òun olówó ni mo ní mo gbà bàbá tó bí bàbá rẹ̀ kọ́ olówó tó ni mo gbà kò lè jẹ́ kẹta mọ́ láéláé kò lè jẹ́ olùsí ní ọ̀yà jẹ́ kẹta náà. mo kí ṣéèṣì wa bàbá wa ni wọ́n láwa ń tẹ̀lé wọn méjì àlọ́ lè kéwù èmi àti Sheikh Abdul Muhammadu Mubashir Afọlábí àwọn ń gbé tí àwọn ń tẹ̀lé lọ lè kéwù àwọn ń gbé tí àtẹ̀lé lọ lè kéwù aṣáájú wa náà wọ́n ní ìbọ̀rọ̀ mọ́ wà lónìí láíláí tí ọ̀gbẹ́ni dẹ́gbẹ̀ẹ́ nìkan náà ọlọ́run ní díẹ̀ bàjẹ́ alùbáríkọ̀lá al-Qur'an innama as-sa'ada tuqba lil 'abdi wala yukshaf illa 'an at-tawadu'i. oríire tẹ̀ ń wò wọ́n ti fi pamọ́ ẹni tí ó sọ ní ọ̀dà rẹ̀ mọ̀. olówó kan sọ wípé pé òun fẹ́ olówó lòun gbà wọ́n ti bí òun ẹni wá pìtà rẹ̀ bí òun ti mọ̀ pé olówó lòun ẹjọ́ tí ayé bá mọ̀ pẹ̀lú rẹ̀
wípé olówó ni wọ́n pa wọn ní jọ́dá là níbi bí ó ní rárí ẹgbẹ́ ń pètò ọkùnrin kan tó mọ bíbélì díẹ̀ fún yín ní Nàìjíríà yìí ní Nàìjíríà níjọ wọn wá rí i pé agbára níjọ wọn bí níjọ náà lọ sọ̀rọ̀ yàtọ̀ sọ̀rọ̀ ànábì yìí sátẹ̀ sọ́wọ́ pé kọ́lá yìí ní Abdullahi àbíkí náà wílẹ̀ dé. Atani alikida àbí níjọ tó wí ọ̀rọ̀ yẹn ọ sọ ìyá rẹ̀ gbọ́ àwọn èèyàn tó wà láyìíká rẹ̀ àwọn náà gbọ́ ọlọ́sì parẹ́ ni wọ́n torí wọ́n pa kò ní jọ́sọ̀ mi mọ́ ànábì yìí sọ̀rọ̀ lórí ìtẹ́ kọ́ wá sọ bẹ́ẹ̀ títí ìbàlágà ń níjọ́ tó sọ níjọ́ náà ni sọ̀rọ̀ mọ́ wọ́n sọ láti jọ́ kejì kò sọ̀rọ̀ mọ́ ọlọ́wọ́ apalẹ̀ nu mọ́ ọwọ́ awọlé kálíwà ọjọ́ méje kò sọ̀rọ̀ mọ́ àìwá sọ̀rọ̀ mọ́ ọwọ́ àgbẹ̀gbà báwa náà ṣe máa gbàgbà lọ́sẹ̀ ìwà abẹ́rẹ́ ọ̀rọ̀ lọ́mọ ọdún mẹ́fà lọ́mọ ọdún márùn lọ́mọ ọdún mẹ́rin ọmọ tí ìyá mọ ìsọ̀rọ̀ bá wà lọ́dún mẹ́ta díẹ̀ yóò sì ṣẹ̀ṣẹ̀ máa wí balibali bólíbólí yóò ṣẹ̀ṣẹ̀ máa wí bàbá èmi ló ń pè ń bàbá mi ti kú ọyẹ kí bàbá máa sọ bẹ́ẹ̀ èmi ló ń pè ní màmá máìmí ìṣe máìmí màmá rẹ ń lè mi èdè wọn máa wá wà lẹ́nu ẹ̀ ọdún mẹ́ta àbí méjì àbọ̀ òní ọ̀yà. ọlọ́wọ́ aṣọ bẹ́ẹ̀ ó bùn àwọn àgbàlagbà ní karama bí wọ́n ti máa lò ó mo fi àwọn àlùfáàsì wọ̀nyí mo fi kí gbogbo tí jẹ́ ìjókòó àfa mo kírun bàbá wa Ògún ìtàwọ́lá wa yìí mo kí màmá wa anílẹ́dọ́sí màmá wa Bọ́lá ti tó mo ní tí wọ́n bá tún wà láyé lónìí ibi òkú wú àyà Dubai lọ tọ́lá àwọn ẹgbẹ́ wọn wọ́n tún wá àwọn tó jọjọ́ bí orí kan náà nílé ọkọ wọn nílé bàbá wọn nílé ìyá wọn láàrin olùṣòwò wọn ni wọ́n wà ọlọ́run bá kẹ́ wọn láti kíyámà. Amínà. wájà alùdí mo ti ṣàdúrà fún wọn Sheikh Abdulsalam mo ti ṣàdúrà fún wọn àti gbogbo àwọn tọ́lọ ládùúgbò ọlọ́run sábà kẹ́ gbogbo wọn. Àmín. wọ́n wá tara tí wọ́n mọ kí gbogbo ìjókòó tí dà fà bàbá wa àgbà èmi fẹ́ jókòó díẹ̀ mi. la kullu ma yura yuqal Allah ẹnìkan Anil Mustafa. yóò sọ fún ọ wípé òun fẹ́ sọ̀rọ̀ àwọn àgẹ́sì ni mo sọ̀rọ̀ ẹni tó yẹ wọ́n sọ̀rọ̀ tìmọ̀ kó sọ̀kúsọ̀ lọ́ sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ àjà kan bẹ nú ayé tá a máa parí bẹ́ẹ̀ ìjà ẹ̀gbọ́n àtàbúrò tí àbúrò wa lẹ́rìí ọ̀rọ̀ tọ́pọ̀ tí ó fi gbé ẹ̀gbọ́n rẹ̀ ṣubú àwọn tó pé wọ́n ni wọ́n sọ̀rọ̀ tí a di tí ọ̀gbọ́n tí ó pè á ti tẹ̀lé ju àgbàlagbà ọ̀sọ̀ pé mo sọ̀rọ̀ wọ́n á yọ ọmọ sọ̀rọ̀ kọ́ ba nǹkan jẹ́ nígbà tó ọba yẹn sọ̀rọ̀ lọ kọ́kọ́ sọ ìgbà sọ̀rọ̀ kò sí ìṣayaya kò sòdì wọ́n wá ní o tún mọ́ sọ̀rọ̀ lónìí kí nǹkan lè da ọ̀wá rẹ̀ sọ̀rọ̀ mo kí ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n àmọ́ wọ́n gbà nídìí Ògùngbò chief imam wọ́n jẹ́ ìmáàmù ní ìrẹ́ akárí ẹlẹ́pàá máa tó bẹ́ẹ̀ ṣe máa tó ẹ má bínú wọ́n kára tí wọ́n mú kí barista wa Sheikh Najmuddin Abdulsalam mufassirul Qur'an ọlọ́ba wa pẹ̀lú yín ọlọ́ba jisọ́lá Muhammad wọ́n kí Sheikh wa Abdulrahman abi Abdulwasi Sama bàbá wa Sheikh Lukman ìmáàmù Ọ̀tàkìtì àbí mo kí bàbá wa láti ẹ̀rọ̀gbọ̀n ìmọ̀ ibi tí wọ́n ti wá láti Kírun mo kí àwọn bàbá wa Ayọ̀lò mo ní ìrẹsẹ̀ bàbá wa Ayọ̀lò bí oṣù kan sísìn mo wá ń sọ fẹ́ nìyẹn tó wá láti ìdílé àti kòkòrò tí wá bá mi mo wá ní bàbá mi ní bàbá Ayọ̀lò bàbá tó bí mi ní ọ̀la yẹn bàbá yẹn máa ń wo tíra púpọ̀ mo fi wọn wé bàbá owó làbí Òṣogbo
bẹ́ẹ̀ bá lọ́wọ́ bàbá wọn lọ bí ní ìsìn àbáyọ̀ kàtírà lọ́wọ́ ní tí wọ́n bá ti lóde. àwọn làbí bá wọn ti wá kàtírà lọ́wọ́ báyìí. bàbá wọn lọ́wọ́ máa ṣe dára pẹ̀lú wọn. ẹlòmíín wo bọ́ọ̀lù lọ́wọ́ ni. àlùbáríkọ̀ láàrú Qur'an. mo kí àwọn àlùfáà wa láti Niger. mo kí ṣé òkúnlé ọlọ́run ṣe ẹ̀ bá kó kínní wá látàárọ̀. èmi kì í recognize irú nǹkan yìí. kálukú níṣẹ́ bá stop ẹ̀ mi ìjẹ́ ìfẹ́ kanyàn ní láìkẹ́ kálukú ẹ̀yàn mọ́ṣẹ́ rẹ̀ ń ṣe ó ní wọ́n fún olówó kékeré bẹ́ẹ̀ ṣé wọn náà mójútó ojú ẹ̀ náà ń fọ ibà mi mẹ́ta péré ló ṣe lóde wọ́n wá fún ọ ní márùn ṣé kò tó ní. ìwọ náà kékeré náà ṣe. ìjọ àwọn àmì mẹ́ta ló ṣe lóde ó fi ókú rojọ́ ni ní márùn ṣé kò tó ìjọ náà. mo kí bàbá wa àfa wa olóko àfa bí ẹgbẹ́ mi yàrá ìjìnlẹ̀ kàlẹ́ àmì ìṣe máa ń pè é mọ̀ kí gbogbo àwọn àṣẹ dáadáa fún ọlọ́ba dúró tì láì mú kí ẹjẹ náà wá ṣe òṣèlú mo kí Sheikh Abdulrazak àtàní ọlọ́ba wa pẹ̀lú yín ọ̀làlá ilaha illallah a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim mo fẹ́ dùkú nù. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. àwọn àkànpè ní mọ̀rẹ̀kàzí lẹ́ẹ̀kan mo ní kàdáàdìkà. bẹ́ẹ̀ bá pè wọ́n ní mọ̀rẹ̀kàzí ó wà lójú ọ̀nà. àkànpè mi ní àdàbí ìyọ̀n ó ní kàdáàdìkà. mo wá ṣe ìkìtìráwò kìíní kan nígbà tí mo fi ọkọ̀ bo ẹrú ọlọ́run kan láṣìírí nígbà tí mo nílé kí wọ́n máa jẹ́ mini hajj ẹrú ọlọ́run kan wá ní kí ní jẹ́ bẹ́ẹ̀ ó ní kí n lọ pààrọ̀ rẹ̀ mo ní wọ́n sọ kíra kan ní mini hajj yìí a máa ṣe Sheikh Adam ni wọ́n kọ́kọ́ ń sọ mọ́ríkàzì ní àìmọye àwọn kíra làwọn afẹ́ àkọọ́lẹ̀ tí wọ́n sọ ní mọ́ríkàzì lòlù mọ̀rẹ́kàzì tààrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láfíríkà wa ń bí ni wọ́n ti ń sọ bẹ́ẹ̀ mahad zumura àti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ wọ́n á sọ ní minhaj àfáà yẹn wá ní kí n lọ pààrọ̀ rẹ̀ mo ní oṣù mẹ́fà ni mo fi gbàwẹ̀ lórí ẹ̀ oṣù mẹ́fà sì ni mo fi ṣàdúrà lórí ẹ̀ wọ́n ní mi ò yí padà mo wá bẹ lọ́hùn wípé ó wù mí kí n ní sọ́ọ̀tún Qur'an gbogbo wa ní káfá yòókè tí Qur'an ní sọ pé wọ́n sẹ́mi yìí wọ́n tọ́ọ̀rì pọ̀ arákùnrin arákùnrin kú èyí tí wọ́n ti rí ọ̀pọ̀ náà. wọ́n tọ́ọ̀rì kọ̀ wọ́n máa adìrọ́dà wọ́n tọ́ọ̀rì kọ̀. An-najmu Thaqib. An-najmu Thaqib. ọ̀hán ni àbọ̀ ọ̀mọ lórí. nafsi lamma alayha hafiz. àwọn àmọ́ ìgbésẹ̀ àlùkò ìjà lọ́wọ́ ti ń ṣiṣẹ́ àbí. falyanzur al-insana. àbá ìlú mọ̀ bẹ̀rẹ̀ ààrẹ mo ní wọ́n bá ń ṣàlùkò ìjà àbí. àárọ̀ ìdìbò ní kí n tó débi mo fi tàbá ṣẹ̀rí ìfúgbúra. nínú tí ìtúnyẹ̀ láyé ni yìí mà èèyàn lè lówó débi kan tí ó sọ pé wọ́n fẹ́ mọ́ torí báwo bá ṣe pọ̀ tó nìyẹn máa dààmú nú ayé. ìrọ̀rùn láàfin máa ná àmọ́ ìdààmú lè yẹn fi máa wá wájú pọ̀ wọ́n yẹn fi ìdààmú wájú mọ́. dàbí was-samaa'i wat-taariq wa ma adraka mat-taariq. bàbá ọmọ àgbà àfa kan ní lẹ́nu àwádìíwá rèdíwá yóò pè é ní dádì mi àrí àwádìíwá nìkan ẹlẹ́pẹ̀ẹ́ bá ń pè é bàbá ọmọ kékeré bàbá ọmọ tó wọ yàrá tó taná tó paná. àṣẹ ìkòrìdíwá bàbá ọmọ. àṣẹ ìkòrìdíwá lálẹ́ àná mo wá kí oríire pọ̀ tá a máa ṣe àmọ́ wọ́n pé fún yàn lọ́wọ́ fún yàn jẹ́mi kalẹ̀ ìbára ni ẹnìkan ní inú tọ́lọ̀ fi jù á lọ nù èèwọ̀ làwọn àtọ́lọ̀ ń jọdọ̀ gba
àwọn ẹni tọ́lọ̀ bá ṣe kékeré kan wọ́n yàrá ló ń tóbi jù alọ́ nu ewu ni ìyàwó táwọn ọlọ́jọ́ ló bá. àṣẹ ìkòdìdì wa mo wá kí lálẹ́ àná mo á ní téèyàn bá ti bímọ tó ní itan tó bá bẹ́ẹ̀ kéèyàn pọ́nlé ẹ̀yìn rẹ̀ ní pọ́nlé ìlànà ọ̀rẹ́ rẹ̀ pọ́nlé nílé àná rẹ̀ wọ́n pọ́nlé. wọ́n pe bàbá kan ní aláàjì Ìsá yàgbó yàjù lẹ́dẹ̀ẹ́ sábà tí wọ́n tọ́ fi pè ní yàgbó yàjù ni tọ́ba délé àná yọ nàwó sọ́tù yọ nàwó sọ́sì ní ń jẹ́ yàgbó yàjù. Alhaji Ridwan mo wá ń kí lálẹ́ àná mo wá kólẹ̀ fún. àwọn onídìrí ìgbà àmúni hàn ètò ìṣe yìí ó pọ̀ ní ẹni tó dúró wa ìlọlọ́gbẹ̀ orí tí èmi dàrọ̀ yìí. àfi yọ̀ wọ́n à ń tọrọ kọ́rọ̀ wọ́n pè wọ́n ni torí pé o ti ṣáájú wọn o ti ní ṣáájú wọn nù. àbá kan wá ní wàṣà mi tẹ́ ó ní wàá yín ṣìkùn náà ṣe wọlé fàtàyà ṣé ó dùn wà nìyẹn ẹni tí ó ṣòrí rẹ ti ṣe. وينشئ الناس الفتيان منا. èyí tó lọ ṣiṣẹ́ fún wọn lójú bàbá rẹ yìí lọ́dọ̀ bàbá tèmi ọlọ́run ṣe èmi ò bímọ lójú bàbá mi. èyí ni wọ́n fa tẹ̀sùbá iná èyí tí wọ́n aṣọ fún àjèrèdùwà bàbá wa ìmáàmù orí akárí bàbá wa ìmáàmù ìrí akárí ẹgbẹ́ pọ́tẹ̀mí o bàbá wa ìmáàmù ìrí akárí alájèrèdùwà àtìyá wa ní ìfẹ́ kẹ́ sọ̀rọ̀ mọ́ ní ìsìn. وينشئ الناس الفتيان منا. èmi iṣẹ́ wá sí lọ́wọ́ kí n máa sọ pé ẹ dákẹ́ èmi sọ ọ̀rọ̀ mi ò wúlò fún ọ nìyẹn. على ما كان. ọlọ́run sì ti ṣayé dáadáa tí wọ́n bá ti kílìkì anywhere wọ́n jàǹfààní bẹ̀ èyí tí ọdún kan mẹ́rẹ̀ jàǹfààní bẹ̀. ينشئ الناس الفتيان منا. èyí tọ́lọ́ ń ṣe fún yìí níjọ́ míì láàfáà tọ́lọ́wọ́ gbàdúrà rẹ̀ bẹ́ẹ̀ èyí sọ fún gbàdúrà ọ̀ràn náà àánú ọlọ́run nìkan ló pè. àfáà wa ni wàṣà mi tẹ́ èdìdí. والشام تردي لم أشتمنا أبدا. nígbà tí wọ́n mọ́bìnrin kan sọ̀rọ̀ mo ronú kan nù rẹ̀ mo wá ṣàdúrà wọ́n ní kí ló dé mo ń sọ̀mọ̀ pé olówó ló ní onú rẹ̀ sínú yìí. àròlé tí ò rò nínú ayé olú rẹ̀ ló ní ọmọ tí ó ṣàánú rẹ̀ tí ó ṣe ń torí ṣàánú ẹ̀ tó mọ́ tó bẹ́ẹ̀ mọ́ láyé. ájìrì duran ọwọ́ àdìde ọ̀ṣà nìkan ọwọ́ àgbọ̀wọ́ méjèèjì òkè báyìí. والشام تردي ọwọ́ àlọ́dọ̀ bàbá tí ó bí ọ ìtọ́ ọjọ́. لم أشتمنا أبدا. نادرين إذا لقيتهما دمي. onímọ̀ àṣàkìyà abudul sábà àwọ̀ àdìdà. wọ́n ní wọ́n bá ti bí èèyàn tó bá ti di àwọn ètò bí ọlọ́mọ òun ti dolórí wọ́n ní òṣèré burúkú mọ́ bẹ́ẹ̀ ọwọ́ àlọ́wọ́ rẹ̀ méjèèjì ní òfin kankan bẹ́ẹ̀ o. والشام تردي. tó o bá fẹ́ fi nǹkan bẹ̀ wá bá mi torí kí ni mo fẹ́ fún dádì mi wá bá mi kó ní kí ni mo fẹ́ fún ọwọ́ ànáwó méjèèjì òkè báyìí wọ́n bọ̀ fi nǹkan tí wọ́n ní lágbára abẹ́ ọwọ́ àlọ́ fún bàbá rẹ̀ kùtùbọ́ ọlọ́ fún bàbá rẹ̀. والشام تردي. nǹkan méjì bàbá rẹ̀ tọ́ wọ́n gbìyànjú ẹni tí o ti ṣòro eléyà àdúrà ọ̀ràn nínú rẹ̀ àtàánú ọlọ́run náà wọ́n á ní àṣẹ kan mo fún ọkọ̀ gbòòlù kan láṣìírí tí wọ́n bá ń wá bákà omi tí wọ́n máa ń sà ọlọ́run ogun ẹlòmíì mo fún ọkọ̀ gbòòlù láṣìírí lọ́nà báyìí délu ẹ̀rù kẹ́tọ́ dẹ́kọ̀ wọ́n lọ máa sa iláfi ẹlòmíì ń sàlọ́dún mẹ́rin márùn-ún wọ́n ní yàgùdù rọ́bà ágàdì bóyá àjẹlọmọ́kà kọ́ lọ́dàárọ̀ yìí. والشام تردي لم أشتمهما أبدا. àkókò tó yẹ wọ́n bá wí bàbá yìí. والشام تردي لم أشتمهما أبدا. ọ̀bàlújẹ́ ni ọ̀rọ̀ ayé pété bàbá àti ọmọ bá ti jọra wọn ìfẹ́ rárá wọn ọ̀tá kí ló dé kọ́lọ́ sọ bẹ́ẹ̀ ni. والنار
ọ̀rọ̀ ìkànnì kódà ìyá tó bá bímọ ìyá wọn láti ka bímọ kí ló bí kejì ó bí kẹta ó bí kẹrin yóò wá bí ká wọn wá sọ pé wọn wá sọmọ yẹn ní rẹ̀ mílẹ̀kùn wọn láṣẹ òṣùpọ̀ láti jọ ó ní gbogbo ètò ìtìgbẹ́ láti jọ ní ọ̀dọ̀ ọkọ òun ó lé lẹ́yìn lọ́dọ̀ ọkọ wọn wá sọmọ yẹn ní rẹ̀ mílẹ̀kùn sọmọ yẹn ní rẹ̀ mílẹ̀kùn bàbá tó dé. والناظرين إذا لقيتهما دمي والناظرين إذا لقيتهما دمي. wọn máa ń wo ìwò. حياكم الله. èmi ni kí n fún ọ tọ̀dọ̀wọ́ àmọ́ mọ́ṣágbẹ́lẹ́ ìtàn. لم أشتمهما أبدا. wọ́n láwọn ò yọwọ́ táwọn fún bàbá báwọn yọ̀ǹda bàbá láwọn ò yọ̀ǹda. لم أشتمهما أبدا. bàbá lẹ́ fún lélẹ̀. 5,000 naira. nílẹ̀ Yorùbá ń jọ òun àkọ́bí ni wọ́n tọ́jú kó lè máa tọ́jú àwọn yòókù. ṣé nítorí pé ẹ̀pà àkọ́bí láṣáájú ṣé ẹ̀ máa ṣáájú ọmọ ni ṣé ẹ̀ máa ṣáájú ọmọ ni. mo wà tọ́jú àkọ́bí ẹlòmíì ra kọ́ máa ń rìn fàkọ́bí má ra kọ́ máa ń rìn kan fàkọ́bí rẹ o. tọ́ra tó bí kejì tọ́ra kọ́ mọ lédè tọ́ra sọmọdé lọ́yà tọ́ra bí kẹta wà lọ kọ́lé láfọ̀kẹ́ ni tọ́wọ́ sọmọdé rẹ ìntàbà ìṣòro yẹn. bàbá ni wọ́n ṣáàbì tẹ̀yìn. والشام تاردي لم أشتمهما أبدا والناظرين إذا لقيتهما دمي. ẹ̀gbọ́n wa bò alájọ ìbúra wọ́n ti fún bàbá ní ìkẹ̀kẹ̀ máa wá fún ìyá rẹ̀ náà nílé. والشام تاردي. àwọn agbo nínú èyí náà àbí. لم أشتمهما أبدا. pẹ́pẹ́ ẹ ṣeun. لم أشتمهما أبدا. ẹ ṣeun kò sọ́mọ tí wọ́n yí tí ọ̀fẹ́ sórí rẹ̀ ìlà àdúnnì abẹ́rẹ́yì yóò há wí dáadìí. àwọn yóò lọ sọ́ọ́ nìyí àwọn yóò máa jì sáà nìyí àwọn yóò ṣìkìyà nìyí. Allah. kò sọ́mọ tí wọ́n yí tí ọ̀fẹ́ sórí rẹ̀ ṣùgbọ́n bàbá àbí ìyá ni ó sọmọ òbí tó fẹ́ dà. kò pé ẹ ṣeun mi ló fi ní wọ́n ṣáàmì tẹ́ẹ̀rì. والشام تاردي. tó tọ́jú rẹ̀ pọ̀. لم أشتمهما أبدا. bàbá mi sọ̀rọ̀ yín pé wọ́n gbọ́ lámù àṣìkòmòhùmá. لم أشتمهما أبدا. wọ́n ní káràjì àbí àràjì àkó wọn jáde kó wọn nàró lókè báyìí wọ́n pé ọmọ kan bẹ̀ wọ́n ẹ̀ ń tẹ́ yọ ọdún àwọn náà lọ́mọ tí wọ́n bí wọn ọmọ bá wọn dáhùn. ilé لم wọn níbàjẹ́ ń jọ أشتمهما أبدا. ilé wọn níbàjẹ́ ń jọ ọ̀nà ìrọ̀ yìí. والناظرين إذا لقيتهما دمي. àbá àdúrà ní èmi kọ́ ni ó sọ pé mo jọ bàbá mi aláwọ̀ èèyàn ni wọ́n sọ fún mi ń ta ṣebí mi ò rí náà nílà mi. والناظرين إذا لقيتهما دمي. ṣé àmọ́ pé gbogbo obìnrin tí ń bẹ láyé ni Fọláṣadé ṣé Fọláṣadé náà nìyẹn àbí ṣé wà gbogbo obìnrin tí ń bẹ láyé ni jẹ́ ṣíṣẹ́ wà dẹ̀ ni wọ́n ṣíṣẹ́ wà ni wọ́n àwọn èèyàn ni wọ́n sọ pé Fọláṣadé ni ọ́ Adéṣẹwà ni ọ́ wọ́n sọ ń ṣe wà ọ̀nà àbẹ̀rẹ̀ yìí. والناظرين إذا لقيتهما دمي. والناظرين إذا لقيتهما دمي. àti ìyá wa àfọ àwọn adídúwàlú ló ń bọ́ ògbóró wọn ni ó káyọ̀ ọmọ yìí ní nǹkan bá kàn rí báyìí tọ́ba rí báyìí tí nǹkan bá rí báyìí àbá àtọ́ba rí báyìí àdúrà láàárọ̀ ayé ti bọ́ àdúrà lọ́sàn-án àkókò kan àti àdúrà nírọ̀lẹ́ àdúrà lálẹ́ àdúrà lóru àdúrà ní ọ̀gànjọ́ òru àdúrà láfẹ̀mọ́júmọ́ ìdájí àdúrà láàárọ̀ bẹ́ẹ̀ bá wá ṣe tán kìnnì kan wá gbàdúrà lọ aládàáwò táwọn ìyàwó àkànjẹ́ nù wọ́n láìkí wọ́n lọ àṣàlátù púpọ̀ wọ́n láìkí wọ́n lọ àìsùn kìnnì kan gbàdúrà lọ bẹ́ẹ̀ òní ni wọ́n lọ àtakò kan ó burú àdúgbò ẹ̀dá ṣùgbọ́n tó gbàdúrà lọ ní sàárà. Ibi ẹni tẹ́ ẹ ṣe sàrà àwọn ṣàdúrà fún yín dé ẹ̀ mọ́. Tó
bá ti ṣètò bí ní yóò tó kú ń bẹ́ẹ̀ yóò tó lọ́ wọn ṣe mí. làá máa fi tọrọ fáwọn olówó tẹ̀ níláárí ọlọ́run kẹ́yìn táyé náà mọ̀ bí ọlọ́run kẹ́yìn bẹ́ẹ̀ bá ti gbìyàn lówó tán ẹ tún mú nǹkan tí ò ní gbàgbé ẹ̀fọ́ bọ́lá ti ṣe gbogbo àwọn ànábì ọlọ́run ànábì ọlọ́run pè wọ́n ló kọ́ ìjọba wa tó fi ṣe ọlọ́run tó jẹ́ nǹkan àtẹ̀lé gbígbàdúrà ìyá ọlọ́mọ ọlọ́run jẹ́ kí ẹ ní àlùbáríkà tó pọ̀ Amina. ọlọ́run jẹ́ sóríire Amin. ọlọ́run ti tóbi Al-Qur'an. Amina. Kùránì dá kọ́kọ́ fọ́líyà lórí ìsáàmì mímà fúlikọ̀ dànù mọ́mọ́mọ́wì ọ̀yà tí ń bẹ nígbà àyà ìyá ọmọ lóúnjẹ tí ọmọ yìí mẹ́jọ nípa kì í sọ̀rọ̀ tí ìyá ọmọ máa ń sọ fọ́mọ kì í sọ̀rọ̀ tí ìyá ọmọ máa ń sọ fọ́mọ kọ́ jẹ́jẹ́jẹ́ omi funfun tí mbẹ́mbẹ́ kó nu tán tọ́ba ti nu omi òun tán omi kátó wà mẹ́rẹ̀ yìí funfun ìyẹn bá dàbí ìpẹ́kọ̀ wáìtì dáadáa báyìí kọ́lọ̀ rẹ̀ ó ti máa tẹ́ǹdì díẹ̀ díẹ̀ kọ́ wa wáìtì ṣùgbọ́n kọ́mọ ó tún mú tọ́ba ti wá mú tán wá mú dáadáa ọmọ wa máa ṣàánú àwọn tó bí ìyá ọlọ́mọ ẹ̀fọ́ lọ́yẹ̀ dáadáa lẹ́yìn pé fọ́mọ lẹ́yìn tán èyí tí ó kan bàbá ọmọ ni pé ẹ gba àdúrà lẹ́nu ẹ̀ ètùtù àgbígbà àdúrà míì kànáwó àfẹ wọn làdúrà jáde wọn làdúrà bàbá tó bímọ yìí tí wọn pè ní Ridwan àlùfáà wa Ridwan alhaji wa Ridwan Iyèọlá kí ìyàwó tọ́jú direct mother to the son or to the daughter ìyá tó bí mẹ gẹ́gẹ́ kó ṣàdúrà fún mẹ àyíṣàdúrà fún kó tó wá gbé ọmọ lọ sọ́dọ̀ bàbá ọmọ kí bàbá ọmọ tó ṣe àdúrà fún kódà kó jẹ́ ọ̀mùtí kí bàbá ọmọ yẹn jẹ́ ọ̀mùtí Kùránì ni wàá tẹ̀lé wá nìdé ìní ìṣá kí bàbá ọmọ jẹ́ ọ̀mùtí kí ìyá ọmọ jẹ́ agbalẹ́jẹ́ gba oko jẹ́ Kùránì ni wàá tẹ̀lé wá nìdé ìní ìṣá níjọ́ tí ìyá tó bí Ṣàmọ́dá Tìjàní kú ọjọ́ náà ni bàbá tó bí Ṣàmọ́dá Tìjàní náà kú ọjọ́ kan náà méjèèjì kú á kú ìkọ̀kúrẹ́ àárọ̀ sọ wà ń bẹ̀ ni títí náà sọ fún wa ní pé ọjọ́ kan náà wọ́n kú sọ wà ń bẹ̀ ọ̀kọ̀kúrẹ́ àárọ̀ kan yàgbọ́ díẹ̀ jàre ọlọ́run ti sọ fún wa bẹ̀rẹ̀ wà lórí ìṣà ẹ ṣe dáadáa sí ìyá àti bàbá di ọjọ́ kú Ṣàmọ́dá Tìjàní wọ́n bu omi sí bàbá lára bẹ́ẹ̀ ni ń bu omi sí ìyá lára lẹ́ẹ̀kan náà ló gbé àwọn méjèèjì nù sáré ní dandan bàbá tó bínúbínú síyàwó ẹ̀ kéèyàn máa jẹ́ ìparí ìjà láàrin ọkọ àtìyàwó tí wọ́n jà tí wọ́n láwọn ò fìdí gbósánmà lójú wọ́n láwọn ò ní parí ẹ̀ wọ́n ní bí bàbá àwọn àbí ìyá àwọn bá sọ̀kalẹ̀ lọ́tọ̀ ọ̀hún bá nàbí bàbá bọ́lọ́ǹgá bá sọ̀kalẹ̀ àwọn ò ní parí ẹ̀ èkíní kejì ẹ̀yin méjèèjì ní ẹ̀jẹ̀ ẹ̀yin méjèèjì ń bẹ lára wọn tẹ́ bí ọmọ náà kàn sọ dọ̀tá yín ọmọ wa ti dọ̀tá yín ti dọ̀tá yé nù ó ti di ọ̀tá ayé yóò wọ ọ̀nà nínú ayé kò ní í bọ̀rọ̀ parí ẹ̀ kódà bẹ́ẹ̀ parí ẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ bá parí ẹ̀ díẹ̀ ọlọ́run ká nàbí ọ parí ìjà díẹ̀ má parí ẹ̀ tán àìparí ìjà tán tóró lè parí ìjà míì tán kẹ́mi rẹ̀ parí kó ọbọ̀ sáré kìyàmù. ìgbàlùmọ́ kẹgbẹ́ mi tá ń sọ bẹ́ẹ̀ fún ìgbàlùmọ́ kabo mi tá ń sọ bẹ́ẹ̀ fún ọ ọ bá ti kí díẹ̀ lónìí ọ̀túnlájọ́ ọ̀dọ̀tún ọdún tó kí òun kí náà nu ayé tóbi ìjọba ẹni tó kí kọ́ wálé ọdún kọ́ ọ̀gá nígbà lámú kí yín ó tán ẹ̀ẹ́dà tán ń Kùránì ní wá àhàjúrì hù. Hajiran jamilan. Ẹnìkan kúrú sàrí ànábì Muhammad ní ara lé wọn ànábì ọ̀gbọ́dọ̀ mọ́ débẹ̀ ọ̀gbọ́dọ̀ mọ́ débẹ̀ ànábì wa ní ìgbọ́dọ̀ lọ
ànábì ní gbọdọ̀ lọ tí n bá tó lọ àtẹ̀wò burúkú ni yóò tó ṣẹlẹ̀ ọlọ́run á pàṣẹ fún ànábì pé ráàyàn lọ kí wọ́n fi ọkọ̀ rẹ̀ jẹ́ ànábì wa ráàyàn lọ wọn lọ kẹ́mu sí tòun la ẹ bá parí jàre bẹ́ẹ̀ tọ́lá lòmíì tí ń bẹ́ẹ̀ lò rẹ̀ kò ní gbọ́ kò sì ní tọ́jú mọ̀ díẹ̀ fún àmì kékeré yẹn ò lè sọ bẹ́ẹ̀ àṣetánì ni wọ́n sọ bẹ́ẹ̀ kí ló ti máa ṣe ìtọ́ ṣáàtọ̀ àbí ojú fíìdì rẹ̀ yẹn ní àfẹ́ oníkọ̀ wáyé dùn ní èké ṣáàtọ̀ àbí yàṣíìtò àbí ṣàìtọ́ọ̀nù ismul mubaraka ṣàìtọ́ọ̀nù kí ló ti máa ṣáàtọ̀ ẹni tí máa ní àṣetánì òrìn ó gbé ẹsẹ̀ kan kó tó gbé kejì rí ṣáàtọ̀ yìí máa ń sáré rìn ní ìtí máa ṣe ìtọ́nù ni ẹni tí máa ń sáré rìn kì í sùn ibi tí máa ń sùn ní ọkàn ẹ̀dá ibi ọlọ́run gbé láṣetánì náà ń gbé lẹ́ẹ̀fì ni wọ́n gbé lágbájá kan olówó ọlọ́run ọ̀kan olówó gbó olówó àṣetánì wọ́n yà ẹ̀rọ àfa àkàkọ́ ìpè àfọ́ ọlọ́run ní àfa wọ́n dẹ̀ ẹ̀kùnrin ẹnìkan tó gbé Jésù. ṣáṣetánì bímọ ní ẹ̀rọ mi ẹnìkan wọ́n kùnrin ọmọ ọlọ́run lélẹ̀ wọ́n ti pẹ̀lú mí nìkẹ́ni ọmọ èṣù ẹ̀rí ìyàwó kan wọ́n pe ìyàwó ìyàwó dáadáa ni wọ́n torí ìyàwó kan wọ́n ní ìyàwó èṣù àṣetánì nìkan ọkọ àti ìyàwó ẹ wá ṣe báyìí kódà bí yẹn parí ìjà débi àpọ̀ débi sàlámàlẹ́kùn ẹ káàbọ̀ kí ọmọ tí ń bẹ láàrin yín kálíbáríkà rẹ ó lè máa dán nítorí ẹ̀yin jẹ́ kọ́ ọmọ bíi tí ó yà sí ọlọ́dọ̀ bàbá rẹ fún lépè ó fi yẹ ẹ̀ lépè ọlọ́rọ̀ ìyá rẹ̀ fún bàbá ẹ̀ lépè ọ̀fọ̀ ọmọ òun lépè gbọlọ́wọ́ wà yà sí ẹ̀yin méjèèjì ni ọkọ ọ̀lẹ́ kálukọ́ tẹ́ wà dùà. يا بعيلنا من أمرنا رشدا واجعل معونة العظمى لنا مددا. bàbá wa ìnáwó rí akárí mo ní kí bàbá wọn wá kí lẹ́ẹ̀kan ṣé ẹ ti gba kíkì rẹ̀ ẹ ti gbà á ṣé ẹ gbowó àpò ó ti parí títẹ ìyókù yẹn máa ṣe. mo ní ọlọ́ba mi kí ìyá náà lẹ́ẹ̀kan bí ó yẹ dájú pé ìyá ti kí ó ti kí ìyá ó ti tọ́ o ọmọ yìí ṣe àwọn tó bí o ọmọ àṣì máa ṣẹ̀ wọ́n kọ́gbọ́dọ̀ sẹ́yìn nígbà báyọ̀ ọlọ́run ní jẹ́ ọba jẹ́ Àmín. irúgbọ́gbọ́ àwọn ẹrú ọlọ́run tí ò tí ì nírú yẹn ọlọ́mọ sábà fi ta wọn lọ́rẹ̀. Àmín. ọlọ́run ti sọ́lá Muhammad Àmín. wala la ilaha illallah Àmín. al-Fatiha bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim.